lára nǹkan tí ó yẹ kọkùnrin ó ṣẹ̀ṣẹ̀ mọ bẹ̀bẹ̀ kó tó ní láyé yìí tí yóò yẹ kó ṣẹ̀ṣẹ̀ mọ dí bẹ̀bẹ̀ kó tó ní access sí ó ní òbò. Ìdínú tọ́lọ́run fi ní ká mọ níyàwó sódà ẹni ó bá níyàwó yóò mọ̀ pé òun ti ní stable bed tóun ọmọ lọ ń gbò kó òun bá le lábẹ́ orí ọ̀fẹ́ tọ́lọ́run tó yọ̀ǹda. Àmọ́ tí wọ́n jìyà òbò jù láyé yìí ràn sí Ọlọ́run ni ìyà òbò jẹ jù based on ìwádìí. Òun ló dífá fún fídíò Madam Juliana tí mo rí lánàá nígbà tí wọ́n ní tán ṣe bí ẹ ń fẹ́ wàásù sáwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run pé àwọn pastors kan wá ń bá wọ́n wá ń béèrè companion àwọn wá ń gba fọ́ọ̀mù. Mo wá ṣe fídíò mo ní káwọn fans mi bá mi tag mọ́mì yẹn pé mi ò ní direct contact wọn pé ẹ mọ̀ fún pastor kankan ní companion àdàpè àgbèrè náà ní companion ìyàwó ó ní kí wọ́n fẹ́. So mo ṣe fídíò yẹn ọwọ́ ọ̀rọ̀lẹ́ mo rí kọ́ yẹn mo kàn gbé because I don't always speak up ẹ̀mí mi kàn ní gbé wọ́n wá bá ní àpé mọ́mí Juliana ló ń sọ̀rọ̀ wọ́n ṣáà ṣàlàyé pé kì í ṣe companion fornication làwọn ń sọ o pé ìyàwó náà ni wọ́n á fẹ́ra wọn ní culturally náà ni families will be involved pé ṣùgbọ́n kò ní sí pé wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń bímọ àtúnṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ another family pé nǹkan táwọn ń sọ nìyẹn kì í ṣe companion adultery o làwọn míì and we spoke at length. Ṣé ẹ rí lára àwọn nǹkan tí ó ń fa wàhálà nínú society àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run táwọn ìyàwó wọn ń fìyà òbò jẹ wọ́n táwọn ìyàwó wọn ń frustrate ayé wọn is one of the problems we have even in religious bodies. Torí pastor tí yóò bó ti jẹ tó ti wàásù síyàn tó ṣe pọ̀ ní tó lọ́rẹ̀ ń tòsí ẹni tí ń wàásù sí nítorí òbò ẹ rí wípé rù yẹn yóò mọ̀ fojú ọwọ́ ṣiṣẹ́ yóò mọ̀ fẹ̀yìn ẹsẹ̀ yìí dànù ni. Mo rí tí mọ́mí Mariam Balógun tí wọ́n kọ́mẹ́ǹtì pé wá ìtàn kúkú ṣe báwọn ìyàwó pásítọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin ò mọ̀ wípé àwọn tí wọ́n stubborn jù tán sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ láyé èèyàn ìyàwó pásítọ̀ ni wọ́n burú ju the little ones wọn tẹ́mi ti bá pàdé o large percentage of them. Ọkùnrin kó tó gbéra lọ sọ wípé òun fẹ́ fẹ́ ìyàwó pàápàá jùlọ ọkùnrin tó jẹ́ kírísítíẹ̀nì ó ti ní iye ọdún tó ti ń get frustration nínú ilé. Pásítọ̀ mi wà tán ni wà torí iṣẹ́ ìránṣẹ́ ó yàtọ̀ sí character bẹ́ẹ̀ majority àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìyà òbò ń jẹ. Ẹ̀yin tẹ́ wá lọ comment section tẹ́ wá lọ ń sọ̀sọ́kúsọ tẹ́ ń sọ pé ta ló sọ pé Ọlọ́run recognize ìyàwó kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ later. Ṣé wọ́n mọ Ọlọ́run tó fi mọ ẹni tí Ọlọ́run recognize gẹ́gẹ́ bí ìyàwó? Gbogbo ẹni ó bá ti sanwó orí rẹ̀ ìyàwó ni. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti pay dowry ẹ̀. Mo rí tí pásítọ̀ kan náà ní àwọn the fear of losing female members ni ò jẹ́ káwọn ó lè mọ fi gbogbo ẹnu sọ àwọn ò fẹ́ lose female fẹ́ lose female members kò jẹ́ ká ẹ lè sọ fún wọn pé tó o bá fìyà òbòjì ọkọ ẹ ó máa fẹ́ yàwó mi lè sọ yẹn. Are you not losing them to Islam? Ṣé ẹ máa lose àwọn Christian sisters sí Islam? Ṣé ẹ máa lose wọn? Look at the high rate of divorce in the society. Mi ló kó àtòbò nìkan ló ń fa divorce o but ó carry large percentage. Pastor tí yóò bó ti jẹ báwo ló ṣe fẹ́ finú fídọ̀ wàásù pẹ̀lú gbogbo àwọn ìdí òsè ìdí arẹ́rẹ́ ìdí akarabata ẹlòmíì ò wọṣọ wá ṣọ́ọ̀ṣì báyìí ìwọ tó ọjọ́bìnrin gan inú ọmọ bí ọ ni. Pastor tí yóò bó ti jẹ tí ò tán fún lóbòdó ńlé báwo ni ò ṣe ní lọ ọmọ bá àwọn ọmọ ìjọ sùn káàkiri. Ìwọ kan wá dé ẹ wá ní oríṣi pásítọ̀ méjì ló wà. A ní àwọn pásítọ̀ tí wọ́n fi sórí ìjọ tí wọ́n ń san sálárì fún a sì ní àwọn tó ṣe pé òun fún rẹ̀ ló ní ìjọ rẹ̀. Sórí ẹni tí wọ́n ń san sálárì fún yẹn tán níṣẹ́ mi ìyàtọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ àwọn nìyá lè jẹ. Tó bá fẹ́ yàwó èmi ò subscribe adultery àbí fornication mi ì subscribe sí yẹn because ẹni tó ń yàn lálẹ́ girlfriend tó ń dó yẹn nísìn o lè kó àrùn látàrẹ̀ kì í ṣèwọ nìkan lọ́ọ́ mọ́ bá sùn ẹni tó lè gbà fún ẹkọ ọmọ bóun sùn láìfẹ́ òun yóò mọ gbàfẹ́ lómìn náà. Pásítọ̀ tí wọ́n fi sórí ìjọ tí wọ́n san sálárì fún torí ẹ̀ ló fi yẹ kéèyàn ọmọ níṣẹ́ míì téèyàn ọmọ ṣe. Tó o bá níyàwó ẹ frustrate ẹ for so many years tó o fẹ́ yàwó mi kí ẹ gba láńsẹ̀sì ẹ kí ẹ ní ọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ mọ́ sọ ọmọ pé tó o bá níṣẹ́ míì ọmọ ṣe. Bẹ́ẹ̀ pásítọ̀ tó ṣe pé òun ló ní ìjọ rẹ̀ tí ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tó bá fẹ́ yàwó míì tó bá lọ wà ṣọ́ọ̀ṣì ẹ̀mọ̀ kẹ́rù ẹ̀kọ́ ọmọ lọ ìgbà pásítọ̀ Joshua igi ńlá fẹ́ yàwó ẹ̀fún ọmọ fọ́ọ̀lù ẹ̀fún òfọ́ọ̀lù. So kò sí ẹnì kankan tí ó lọ ọ̀run àpáàdì ẹni tó bá ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà ó máa dọ́run tí ó sì mọ dẹ́ṣẹ̀
ohun tí yóò gbé wa dọ́run ó ní ìgbàlà ọkàn wa, kì í ṣe bóyá níyàwó àbálọ́kọ. Kódà ẹni tó jẹ́ celibacy tí ò bọ́kùnrin sùn rí, tó jẹ́ virgin, tí ò bá fayé ẹ̀ fún Jésù kò ní dọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹni tó sì ní ọkọ, bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ ń bẹ̀, ó tún wá lọ remarry, tí ò bá ṣe ìgbàgbọ́, tí ò denounce the lordship of Christ, tó dúró tí tó mú di òpó Kristi mú lólúwa àtolùgbàlà, kò lè lọ hellfire tí ò bá ti mọ gbégbé ayé ẹ̀ṣẹ̀. Gbogbo nǹkan yẹn lẹ fi ń blackmail àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn. Ìránṣẹ́ Ọlọ́run wà mọ́ dúró ẹ, yóò mọ dúró ọmọ ọlọ́mọ, yóò mọ lóun ò lè fẹ́yàwó méjì. Ó lè fẹ́yàwó méjì, ó dẹ̀ lè dóbò méjì, kò lè work. Kórè túnlé ẹ̀ ṣe, tó bá lè fẹ́yàwó méjì sọ fún kó lọ divorce ìyàwó ẹ̀, kó lè fẹ́ wọ wọlé, kó mọ̀ pé wọ́n nìkan lọ ń bẹ́nu ilé, tí ò bá ti lè maintain obìnrin méjì pọ̀. Ohun tí yóò gbé wa dọ́run kọ́ ni iye ìyàwó àbí kíní tá a fẹ́. Ohun tí yóò gbé wa dọ́run ni ǹjẹ́ jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà, ǹjẹ́ àmọ́ ṣe self righteousness. Èèyàn tó bá ń rìnrìn àrè tó ń gbègbè ayé ẹ̀ṣẹ̀, ó ní ó jìyà ẹ̀ṣẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ìwọ tó wà sentimental, tó ń ṣépè, adúrú èpè tẹ́ ti ṣẹ́ fúnrú àwa ìkọ́ yẹ ká exist mọ́. Bẹ́ẹ̀ unfortunately ìwọ tó fẹ́ ṣépè fún mi, ìyá ẹ, ìyàwó kẹrin ni ìyá ẹ nílé bàbá rẹ̀. Ìwọ ọkùnrin tó fẹ́ bú mi, lẹ́yìn ìyàwó ẹ tó fẹ́, ó ti ní iye òbò tó ti tó kó ẹbọ. Are you understanding me? Ìwọ tó ṣe pé wọ́n nìkan ni bàbá ẹ, ìyá ẹ nìkan ni bàbá ẹ fẹ́, ṣé bàbá ẹ ò béèyàn mi sùn rí lẹ́yìn ìyá ẹ? Ń tẹ́ pé yín ò fi lè má wà nìyẹn. Gbogbo òfin tí Ọlọ́run ní ká ṣe kò wà grievance fún wa. Ìyàwó tí wọ́n fẹ́, tí wọ́n dáná fún, tó sanwó orí ẹ̀, tó dìdí mọ̀mọ́ palẹ̀ òbòmọ̀ tí ò jẹ́ kán dóhun, ẹ̀rí nǹkan kan sọ sí yẹn. Gbogbo àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n bà ayé iṣẹ́ ìránṣẹ́ ọkọ wọn jẹ́, ṣáwọn wá lẹ Ọlọ́run recognize nígbà tẹ níta ló sọ pé Ọlọ́run recognize ìyàwó kékeré. Kí ló kan Ọlọ́run? Ọlọ́run ò recognize wa as wives or as husband. Ọlọ́run recognize wa as a child of God because of our faith in Christ. In tí wọ́n fi resurrect wa ní day of resurrection yẹn. Àwa ní òye ìgbàlà kọjá gbogbo yẹn. Gone are those days when you deceive us. Tí ẹni pastor tó bá wá ń fọkó lọ ẹ́, tó lòun ò lè fẹ́yàwó méjì torí òun níyàwó, sọ fún kó máa bá tiẹ̀ lọ. Ẹni tí ò bá ti lè fẹ́ ṣèyàwó, kó máa bọ́kọ̀ ẹ̀ lọ, kó lọ báyìí fún ṣetán tó fẹ́ sílé, kó lọ bá àwọn lioness. Fún Mọ́mí Balógun tó ń béèrè pé hàn ṣe báyàwó wọn sọ̀rọ̀, àwọn ìyàwó pásítọ̀ ló burú jù lágbàáyé nínú gbogbo obìnrin àgbáyé. The most èyí tó bá jẹ́ pé rọ́ ní ọmọ pa, yóò mọ mú rọ̀ lóye ni, ẹ lè mọ̀ pé rọ́ ni, yóò ẹ̀ tutì. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Èyí tó bá sì ṣe wípé ní manipulation ni, yóò mọ ṣe manipulation yẹn, ẹ̀ ní kẹ́ ẹ rí ìbọn kẹ́ ẹ lọ yìn mọ́ ọkọ rẹ̀ yẹn ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ lọ wo comment section fídíò mi. Lady kan ó ní àwọn táwọn mú létí mission, tó ṣe pé ilé àwọn ẹgbẹ́ mission house ló wà, àwọn làwọn mọ nǹkan tí ojú àwọn pastor ń rí. Ó lóun mọ ìyàwó pastor kan tó máa ń na ọkọ ẹ̀, tí ó mọ ná pastor yẹn ò dẹ̀ ní na ìyàwó yẹn padà. So n tó fi mú ọkùnrin cry out lọ bá Mọ́mí Juliana pé òun need the companion. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀gún yẹn ti dórí kókó ni. Mọ́mí yẹn wá ní káwọn pípù yẹn mọ dúpẹ́ pé àwọn ọkọ wọn ò lọ bá wọn tí wọ́n fún wọn lóbò free òbò promo, wọ́n fi style sọ̀rọ̀ yẹn. Èmi wá sọ fún wọn pé companion tẹ́yìn fẹ́ fún wọn náà yàtọ̀ ságbèrè. Bẹ́ẹ̀ ni fún wọn tó wá ń bí wípé who told you that God recognizes kìnnì kan wife, kódà kó ṣe 100th wife, gbogbo ẹni a bá ti sanwó orí ẹ̀ ìyàwó ni. Ìwọ ló yọ lódo tó rẹ́ni o lẹ́ni tán sanwó orí ẹ̀ kì í ṣe ìyàwó. Ìwọ ni kò dúpọ̀ ẹ mú. Tó o bá fọkọ tó wà òkè, tí ò ní ẹ lára, tí ò fìyà jẹ, má take simplicity ẹ̀ for foolishness. If you lose him, you will lose him 100%. Gbogbo àwọn ọmọ táwọn ń wàásù sí, gbogbo àwọn ọmọ tí wọ́n ń ba yí ara wọn jẹ́ kiri, gbogbo wọn ti repent nísìn. Kò sóbò free kankan mọ́. Ẹni tí ò bá ti lè fẹ́ ẹ kò lè dún ẹ náà ni. Bẹ́ẹ̀ ni, má jẹ́ kí ìyá kan tó fẹ́ sínú ilé tó ń gbóbò pamọ́ kó wá ba ayé tiẹ̀ jẹ́, kò lè fẹ́yàwó lé, ó dẹ̀ lè dóbò mi. Ẹ̀yin kì í béèrè reasonable question. O lè fẹ́yàwó mi, ìbẹ̀ o lè dóbò méjì, kò lè work out. So fún gbogbo ẹ̀yin tẹ́ ń rò wípé Mọ́mí Juliana wọ́n ń sọ̀rọ̀ companion fornication, nǹkan náà ní táwọn míì kọ́ nìyẹn o, pé àwọn yẹn wọ́n fẹ́ nìyẹn ṣèyàwó náà ni, kì í ṣe àgbèrè. Because nǹkan tí mo ṣe flare up lánàá nìyẹn, pé ẹ sọ wípé ọkàn àwọn pastor àwọn kan lọ sọ́dọ̀ àwọn tó ń fún wọn ní òbò booster, pé káwọn ìyàwó wọn mọ̀ dúpẹ́ pé ọ̀dọ̀ yín náà wá láti wá ṣe companion. Mo wá ní companion tẹ́yìn náà fún wọn náà, àdàpè àgbèrè náà ni. But that mommy called me yesterday and said kì í ṣe companion
adultery pé wọ́n fẹ́ ni ẹ ṣèyàwó náà ni pé ṣùgbọ́n táwọn míì ni pé kò ní sí pé à ń ṣẹ̀ṣẹ̀ ń tún wá ń bẹ̀rẹ̀ ọmọ bíbí for the second time kò ní sí pé wọ́n ṣẹ̀ mọ rear children and all of that wọ́n á gbọ́ sórí ìwọ tó ti ọkùnrin lọ ọ̀tá tó fi lọ ṣe lẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kó mọ̀ rojú rere ọkùnrin mọ́ I'm telling you gbogbo yóò padà sọ́dọ̀ ìyálé kí ṣe gbogbo ọkùnrin ní máa ń padà torí kò sí ọkùnrin tó wù especially àwọn Christian ọkùnrin àwọn pastors tó ti sọ pé àwọn ò ní ṣe méjì tó wá frustrate wọn tí wọ́n lọ ṣe méjì because second woman tó lọ fẹ́ yẹn the love is not always like the first one second wife always come with reason kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ wọn but it always comes with reason n tó yẹ kán rí lára ẹ̀ tó ń rí lára ẹ̀ tán lọ ń rí lára eléyìí yẹn inú ẹ̀ máa bí wọn sí ni ọkàn ọkùnrin yẹn máa bàjẹ́ sí ẹ sí ni wípé kí ló burú nínú tẹ́ni yìí ń ṣe tí ẹni àkọ́kọ́ yóò lè ṣe fún mi inú ẹ̀ máa bàjẹ́ sí ẹ sí ni every days of his life nítorí pé o ti lọ ṣe nǹkan tí ó fẹ́ ṣe ṣóyè ọba yìí nísìn Luke 17:1 kan ni Jésù ti ń sọ fáwọn ọmọ ẹ̀yìn ó ní ìkọ̀sẹ̀ ò lè ṣe kí ó mọ̀ dé ṣùgbọ́n ègbé nífẹ̀ẹ́ni tá a tara rẹ̀ kọsẹ̀ ìwọ tó ti yàn lọ ṣèyàwó tí ò fẹ́ ṣe tàbí tó ti lọ dóbò tí ò yẹ kó dó yẹn Bíbélì ní ẹni tó mọ rere ṣe tí ò ṣe ẹ̀ṣẹ̀ ní fún so má fi pé yóò wá abandon yẹn yóò padà wá kò ní padà kódà mo ti réyàn tó fẹ́yàn ṣe kékeré tí ìyálé frustrate ẹ̀ out tó fi pé tóun bá ti lé lọ ọkọ òun padà wá that's why ìgbéyàwó kejì yẹn ti kó kúrò lé ọkọ yẹn ò torí ẹ̀ padà lọ bá ìyálé yẹn so tó bá ti ní nǹkan tó bá ti mọ iyì ẹ̀ tó bá ti bọ́ sọ́wọ́ àwọn tán mọ iyì ẹ̀ àlọ́ lámilámi láàárín ẹnìkan ìrábọ̀ rẹ̀ ìwọ tó wá béèrè nonsense question lọ́wọ́ mi bíbá yìí rí pé òdòbò méjì rí lẹ́yìn ìgbà tó ti fẹ́ yàwó ẹ̀ ìwọ tó wá béèrè nonsense and foolish question pé ṣé òun lè gbà kọ́kọ́ ẹ̀ fẹ́ yàwó ẹni ọkọ ẹ̀ bá fẹ́ yàwó option méjì ló ní ìsídà kan gbà fọ́lọ́run pé ti pé méjì tàbí kó file for divorce torí nǹkan tẹ́ bá ní ẹ̀ ní mọ yí ẹ̀ ó dìgbẹ́ bá lose ẹ̀ so àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń jìyà òbò tí wọ́n fẹ́ ní prostate cancer tẹ́pọ̀n wọn ti wú tán ti hypertension tán ti wà lórí drug tán ti wà lórí oògùn ẹ̀yin olóbò promo ẹ má dó wọn mọ́ ẹ jẹ́ kán lọ mọ́ dó àwọn ìyàwó wọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ mi ti ń yẹ báyìí nísìn kò sí nǹkan tó jọ̀run àpáàdì fẹ́ni tó bá ti fayé rẹ̀ fún Jésù gbogbo ẹ yóò lọ adó yóò lọ hellfire yóò ṣe kinní kan ṣé ìwọ gan dé ẹnu ọ̀nà hellfire rí o mọ àwọn tí wọ́n ń wọbẹ̀ àtàwọn tí wọ́n ní wọbẹ̀ kò sí ọ̀run àpáàdì fẹ́ni tó ti ní Jésù lólúwa àtolùgbàlà bẹ́ẹ̀ ni mo sọ fún yín obìnrin tí Jésù bá pàdé létí odò Samaritan woman mélòó ni woman yẹn ti ṣèyàwó ṣé Jésù torí ìyẹn fi yẹn jọ́ọ̀jì ẹ̀ ẹ má máa tanra yín is not by works ìwọ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lóò lè fẹ́yàwó méjì ó sì lè dóòbò méjì náà gbogbo àwọn ọmọ tẹ́ ń báyé wọn jẹ́ tẹ́ ń dó yìí ẹlẹ́dàá wọn yóò bí yín léèrè Reverend William nìyẹn tó mú ọmọ tó dó ọmọ yẹn ọdún méjì ló fi dó ọmọ yẹn single mother lọ́mọ yẹn ó tún gbowó lọ́wọ́ ọmọ yẹn orí péjì 1B yìí láti dáwó fọ́mọ yẹn kọ́mọ yẹn lọ bẹ̀rẹ̀ bísínẹ́sì padà nítorí pé ó ń tàn pé òun ó fẹ́ ni ó sì wá tán for good 2 years àwítán olóhùn Reverend wọ́n ti gbé kúrò níbi tó ti ń ṣe kinní tẹ́lẹ̀ wọ́n ti gbé lọ headquarter ṣé bó rí péjì 1B yìí làwọn èèyàn ti ní ká mọ́ report ẹ̀ ká fi kalẹ̀ so kò sí nǹkan tó ń jóbò booster àbòbò promo bí kankan me I no dey do matchmake on my page because I don't believe in it nǹkan tó dẹ̀ believe nínú ẹ̀ ọ̀ lè ṣe I don't believe mo believe in natural interest kéyìn oríra wọn kí wọ́n fẹ́ràn ara wọn bí àwọn míì wà Ọlọ́run fún wọn ṣe because tẹ́ bá ń ṣe kíní yẹn tó bá yẹ àwọn èèyàn máa abuse ẹ̀ wọ́n máa abuse ẹ̀ then ẹ̀yin tẹ́ máa ń fi pa àwọn ìyàwó kékeré àwọn onírìàrè àwọn oníṣìnà irọ́ lẹ̀ ń pa I have a whole lot of decent sisters tó ṣe pé sisters in the Lord ẹlòmíì 40 38 36 virgin tí ọmọkùnrin tó ń sọ pé àṣàbọ̀ṣẹ̀ ẹ tiẹ̀ máa ṣe connection tẹ́ bá ń ṣe àwọn ò tiẹ̀ máyìn káwọn tiẹ̀ settle down mo ní continue to pray Bible says that gold and silver are the inheritance of the fathers but a good spouse is from the Lord so ẹ má máa tanra yín ìwọ tó olóbò tọkọ ẹ fẹ́ tó sanwó orí ẹ tó gbé òbò ẹ lẹ́fọ́kọ ẹ mọ́ tó ti palẹ̀ òbò mọ́ ṣé wọ́n lọ́lọ́run á recognize gbogbo ẹ̀yin tẹ́ frustrate tẹ́ fòbò frustrate àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ìjẹ́ kọ́kọ́ yín doyín tẹ́ tọ́sẹ̀ mọ́ fọlọ́run bá náà bí fi Jésù bẹ Mùhámà kan tó doyín ẹ̀yin lẹ́dá ń bá rú iṣẹ́ ìránṣẹ́ wọn tó máa fẹ́ yàwó mi kò léèwọ̀ Ọlọ́run ò sì lè jù wọ́n sọ́run àpáàdì ẹ má tanra yín jẹ no they will not go to hell tí wọn ò bá ṣiṣẹ́ ìránṣẹ́ èyí tí wọ́n ti ṣe Ọlọ́run á reward wọn ó bẹ́tà ju kán mọ́ sleep around àìmọye àwọn pásítọ̀ tó ń bọ́ ọmọ ìjọ sùn tó ṣe pọ́ ọmọ ìjọ náà ń dó
ńgbà tán ọmọ mi pásítọ̀ wọn tí wọ́n gbà fún wọn mọ́. So bó ṣe jẹ́ nìyẹn o, gbogbo tí ò yẹ kọkùnrin ọ̀sẹ̀ mọ́ bẹ̀bẹ̀, ọkùnrin tó wà responsible, tó ń tọ́jú ilé, tó ń ṣiṣẹ́, because èrè tọkùnrin ọ̀jẹ̀ lára obìnrin náà lòbò. Gbogbo ilé tọkùnrin ń kọ́, gbogbo property, gbogbo ilé iṣẹ́ tọkùnrin kó jọ, obìnrin àtàwọn ọmọ náà ni wọ́n jogún ẹ̀. Oúnjẹ mélòó lọkùnrin ń jẹ nínú ilé? Bẹ́ẹ̀ bá gbóúnjẹ fọkùnrin gan, ó lè mọ̀ jẹ 1/3 ẹ̀ tí ó fi sin wọnú pọ́ǹtì yó. O gbogbo mélòó obìnrin náà ní ọ̀nà gbogbo ó bò àti fọkànbalẹ̀ tó bá gbélẹ̀ fọkùnrin náà lè rè tọkùnrin ọ̀jẹ̀. Sálàyé mi ti ń yí ọba yìí nísìn. So àwọn tí wọ́n ń jìyà òbò, àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń jìyà òbò, wọn ò níye. Àwọn torí ẹ̀ náà ṣe máa ń bọ́ ọmọ ìjọ sùn, torí ẹ̀ ni wọ́n ṣe máa sọ pé àwọn ìyàwó táwọn ọkọ wọn hùwà burúkú, wọn ò ní fi sùúrù tó, so that táwọn obìnrin yẹn bá ti kúrò nínú ilé ọkọ tán di single mother, àwọn lè mọ róbò ọ̀fẹ́ dó ń ti wọn, àwọn lè mọ rí wọn dó. Irú ẹni tó sọ pé fear of losing female member ìní ò jẹ́ káwọn ọmọ táwọn sọ, kì í ṣe fear of losing female member, is the fear of pé táwọn people yẹn ò bá ní sùúrù tán bínú kúrò nílé ọkọ wọn, kẹ́yìn lè mọ róbò ọ̀fẹ́ dó nígbà táwọn ìyá ayáàdì ò bá gbóbò lẹ̀ fún ìmọ̀ ni. Bẹ́ẹ̀ ni kálukú wọ pátá ẹ̀, kálukú wọ pátá ẹ̀ sóbò ẹ̀, kálukú parẹ́ ẹ̀ mọ́ fún Ọlọ́run. Ẹni tí ó bá sanwó orí ẹ̀ kò lè dó ẹ, full stop. So bó ṣe jẹ́ nìyẹn, gbogbo ẹ̀yin tẹ́ ń fi yòbò, tẹ́ ń fi ìyá yòbò jọkọ yín, ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n fẹ́ yàwó. Ìwọ náà tán wá ń tàn ẹ́ jẹ, má jẹ́ kẹ́nìkankan fi ọ̀rọ̀ dúndùn kan gba pátá ń di ẹ̀. Tí ò bá ti lè fẹ́ ẹ ṣèyàwó, tí wàá náà dẹ́ mọ̀ pé ò lè ṣèyàwó kékeré, mọ́ wulẹ̀ gbóbò ẹ lẹ́fun yàn, má jẹ́ kán fi religion tàn ẹ́ jẹ. If not, ó máa ba yé ẹ mọ́rin ni o. Ṣàlàyé mi ti yí ẹ bẹ́ yẹn bó ti jẹ́nu. Landless homes and properties, gbogbo olóríire tó fẹ́ ralẹ̀ lẹ́kọ̀ọ́, tó fẹ́ ralẹ̀ l'Island, tó fẹ́ ralẹ̀ ní Ìkòròdú, anílẹ̀ ní area Ìmọ̀ta beside Caleb University, ilẹ̀ wà ń bẹ̀ 500 square meter 300 square meter lówó tí Ògùn pa ni. Ẹja kàn sí iléeṣẹ́ Landless homes and properties, C of O, deed of agreement, gbogbo ẹ̀ corner piece, survey and plan, everything ni wọ́n ti ṣe full package. Òun la máa gbà, gbogbo red letter wa, everything gbogbo ẹ̀ ló ti ready. Kì í ṣe letter agbára lónìí tán tó wá ní ó di ọdún tí ń bọ̀ ká tó gba certificate of occupancy, gbogbo ẹ̀ ló ti wà ready. And there is immediate allocation of land after payment. Tẹ́ bá ti sanwó yín wọ́n fún yín lẹ̀. Kì í ṣe lẹ́tẹ́rà lónìí tó ṣe pé ó di century tí ń bọ̀ kan tó allocate ẹ̀. Immediate allocation ni. Ọlọ́run ó sì máa ṣàánú gbogbo wa. Kò sí dáórí, kò sóbò. Ọkùnrin tí ọba tí ò fi ọ mọ́jì odó ọ, tó bá ti sọ fún ọ pé ìyàwó òun fi yòbò jẹun, kórè kọ ìyàwó ńlẹ̀, kórè kọ̀, tí ọba lè fẹ́ méjì kórè kọ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ó sì sọ wípé ní kéèyàn kan mọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ mọ́ nítorí pé ó fẹ́ yàwó, ṣé kó máa wá bá àwọn obìnrin sùn káàkiri ni? Àwọn tó ń pláàtì tán ní monogamy làwọn tó dẹ̀ ń ṣe polygamy insecurity, tó ṣe pé òbò tó ń dò níye, ibo ní kẹ́ rìkọ́ọ̀dù àwọn èèyàn sí. Ó ṣe máa jẹ́ nìyẹn o. Tí n bá rí kọ́mẹ́ǹtì tí ò gbádùn bíbá yìí, wo mo máa ṣá ẹ sí gálò ni, màá fún ẹ lésì kí n tó blọ́ọ̀kì ẹ, torí mi invite anybody síbí. Ìkan ni mo drop content tó kọ́mẹ́ǹtì síbẹ̀ tí mo dẹ̀ reply, tó ń sọ fún mi pé kémi o ntẹ òun wọ̀ láìkì nǹkan tẹ́mi sọ, dandan ni kò láìkì tí mo sọ ni, àbí mo invite ẹ wá bí. Ẹ má wàá play victim lórí péèjì mi. Èmi àti yín ò rẹ̀ àsìlérẹ́ tí Jésù ó fi dé, èmi kò play kárẹ́, kálukó dúró ẹ̀ lálàáfíà kí Jésù ó di gbogbo wa mú. Ẹni tí ó sì dọ́run Ọlọ́run lọ́mọ, but let us all wait for rapture to come and let's see who gets there first, because you are not holier than me. So ti yé yín bẹ́yẹn, ẹ ṣeun.